ọ̀wọ́n ẹ̀rùn lọ́mọ aṣẹ́gilájẹ́ ìwòrì lọ́mọ alàpọ́là sọ̀rọ̀ ògùnbí kan ó forí ìrókò ó kégbé ayé tán Ọ̀rúnmìlà dá lóhùn ó náná jẹ́ ẹni onílàkínú bí ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ra fọ́nrán iléeṣẹ́ wa tó ń jáde láti iléeṣẹ́ Lutasuma Record International gbogbo ilé ẹ̀ràjẹmúṣokùn gbogbo ọ̀la máa rájẹmúṣe dẹ àràjẹmúná àràjẹmúlò ẹ̀là àwòrì ajẹ́kárajẹ́ fi tọ́mọ tọ́lẹ̀ ní gangan báyìí wọ́n ń dín fánlé adó ọ̀gọ́jọ́ ọ̀la là ń gbàgbọ́ lótú ìfẹ́ ọjọ́ méjì òní wùwù là ń gbóhùn alájogun òun l'Ọ̀rúnmìlà dáńgbà tó dájà tí ò rẹ ní bá a ná wọ́n wá ń pàwọn òní bábá ṣe lótú ìfẹ́ Ọ̀rúnmìlà ń pé irọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe wọ́n kì í dákíjọ jí gbóhùn òní dáradá nǹkan wa a kì í dá tẹ̀tẹ̀ jà àtàn wọn òní dáradá nǹkan wa a kì í dá gbòdò kì í jẹ lẹ́kọ̀ọ́ wọn òní dáradá nǹkan wa gbogbo èrò gbárà èrò gbòòrò tánà wọn òní bábá ṣe ń jọ kíní gbọ́rọ́rọ́ àwọ̀ máa wọ́ wọn bọ̀ gbọ́rọ́rọ́. ọmọ Àyọ̀ká ni ẹ kọ́kọ́ ń wò yìí tó ń kí wọn káàkiri lẹ́yìn tó forí balẹ̀ ijó ti yá àárọ̀ láti mọ̀ balẹ̀ ṣe máa rí kọ́pa kó jẹ́ kálẹ̀ ó san wájú òwúrọ̀ lọ Àyọ̀ká máa wọlé ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ olúgbẹ́bọjó gbẹbọjájà ọmọ olówó yalumọ àyọ̀nlẹ̀ ọmọ ẹwà àjòjò eégún ńlá tó tóbi tá yìí dó fún Àyọ̀ká máa wọlé òòṣàlẹ̀ rí yẹn ìgúnnugún bàbá Fàtáyì òòṣàlẹ̀ rí yẹn eégún ńlá tó tóbi tá yìí dó fún ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ olóyè tuntun ọ̀tún ìyá àgbọn lẹ́rí tí ó ṣíwájú Àyọ̀ká yìí. ẹ rí i pé èrò pọ̀ jù ẹwù èrò ẹ̀fọ́ Àyọ̀ká láàyè ẹjọ́ orí fídíò ẹ̀sùn mẹ́yìn ẹ̀fà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan kì í ṣe ọmọ bá kó súnmọ́ eégún Àyọ̀ká tiẹ̀ yìí fọ́mọ ẹ̀ láàyè ná ọmọ ẹ̀ ló sì ń dára ló sì ń ṣeré bẹ́ẹ̀ làwọn ọmọ eégún pọ̀ lọ ní jàǹtì rẹ́rẹ́ níjú eré Àyọ̀ká ẹ̀rí pé ọmọ eégún pọ̀. bẹ́ẹ̀ báwo ìta mápá ò gbààyè nítorí Àyọ̀ká tó fẹ́ ṣeré lẹ́yìn. Àyọ̀ká ní kẹ́ ẹ súnmọ́ yìí ẹ jẹ́ kọ́ ọmọ Àyọ̀ká ó ṣeré ẹ̀rí ọmọ Àyọ̀ká ló sì ń jó lọ́wọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eégún tó bá mọ̀ ọ́ jó òun ló nílùú ń fìlù pè èèyàn bá fi tàdógún pé lábàlú kò mìíràn oníyá kẹ́ ẹ lè mọ̀ kí bàbá tó bẹ̀rẹ̀ eré kọ́mọ kọ́kọ́ máa dárayá ẹ̀rí. ṣe rí mo ti sọ fún yín pé eégún Àyọ̀ká yìí eégún ńlá tó tóbi tá yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à lè bọ̀ lẹ́yìn jagunlabi lára wájú Àyọ̀ká ńlá ló ń sọ fún ẹfọ́ ọmọ mi láàyè ẹjọ́ ṣeré bẹ́ẹ̀ ló ń sọ ló ń yí ló ń jù ú ẹ̀tún rárá mi ẹ̀tún rí àrà mi. eégún tó godó lọmọ Àyọ̀ká ti bẹ̀rẹ̀ eré bẹ́ẹ̀ ni olórí àpènà tí gbogbo dọ̀pẹ̀ mú olóyè Kazeem ọmọ ìyá àjẹ́ ló dúró ti Àyọ̀ká gbágbá àwòráwo ẹ tí ì rí nǹkan kan ẹ gbádùn eré Àyọ̀ká yìí jọba rí Àyọ̀ká fọ́rẹ̀ ló ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ yìí bàbá ń sọ nípa Àyọ̀ká òyì Babájíná wọ́n ń bẹ̀ ẹ̀rí pé wọ́n dúró teégún wọn bá bá òyì Babájíná ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún mo rí yín bẹ̀ dúró re ibi mọ́ ara wà ń bí mo ti ń wo oníkálukú torí olóyè Ṣínà Ọ̀ṣọ́ olórí ọdẹ tìlú Òsì Ọ̀tà ó ti fi mí síbì kan tí mo ti ń sọ̀rọ̀ yìí tí mo ń sẹ́ nǹkan sára tí mo ń mu nǹkan
bẹ́ẹ̀ làwọn ọmọ àyọ̀ká ń sọ pé gbèrè Àrẹ́gbẹ́ eré tèmi á dùn á ní gbọ́ngbọ́n nú. Àyọ̀ká ti gun odó báyìí ẹ̀jẹ̀ á gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kémi náà fi dá tọ́mì kí n fi dá gẹ̀ẹ́ kan mò ń bọ̀. Lónìí mo fẹ́ kó mú wà. Àyọ̀ká lẹni tó ti sọ̀rọ̀ lórí odó yìí ó ti bọ́ọ̀lẹ̀ ó ní ẹ fà sẹ́yìn èrò yìí ti pọ̀ jù ẹ fàyọ̀ká láàyè àti máa ń sọ fún yín lóòrèkóòrè pé Ọ̀tà òun ni mẹ́kà eégún bẹ́ẹ̀ bá wò ó láti inú series 1 series 2 series 3 tó fẹ́ jáde yìí ẹ rí i pé àwọn eré lóríṣiríṣi àwọn eégún lóníranran àwọn àrà lóríṣiríṣi òun làwọn eégún ti bẹ̀rẹ̀ sí ní dá látijọ́ tí eégún ti bọ́dọ̀ oko àti bí gbogbo eré ṣe ń lọ nínú àwọn àrà ọ̀hún láti mú wáyé ẹ̀yin náà ti mọ̀ nínú ọdún eégún tó kọjá nínú àwọn fúnra wa tó ti jáde Àyọ̀ká ṣeré ó ṣeré tẹlẹ́gàn ló ṣòro eré ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn eégún tó kù náà máa bẹ̀rẹ̀ sí ní ṣeré níkọ̀ọ̀kan èjèèjì tí ẹ máa mọ̀ pé Ọ̀tà ní mẹ́kà eégún lóòótọ́ a máa ń ṣọdún eégún ní gbogbo ìlú àmọ́ tìlú Ọ̀tà àrà ọ̀tọ̀ ni kò sì ní bàjẹ́ láṣẹ ọba mi Olódùmarè bàbá ń sọ nípa ọdún eégún tìlú Ọ̀tà a máa kí àwọn olóyè ọ̀jẹ̀ pàápàá látòrí ọlọ́pọ̀dà alápinni àrùn ọ̀jẹ̀ sẹ́ríkì atọ́kù àti gbogbo àwọn olóyè pàápàá lọ́kùnrin àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin ìyá àgan ni ó ẹlẹ́ṣọ́ ni ó ọ̀tún ìyá àgan ni ó ìyálóde ni ó olóògbé ni ó alápinni ni ó àti gbogbo olóyè ọ̀jẹ̀ àti ọlọ́hàn ọ̀hún ẹ̀gẹ́ bíi omi hànjọ tí lọ ẹ̀rí pé mo yẹn ń fi àwọn olóyè yìí l'Àyọ̀ká ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ jẹ́ kọ́ mọ̀ ẹ̀ kà á mo ti sọ fún yín pé eégún tó tóbi tá a yí dó fún ni bẹ́ẹ̀ ni olórí apẹ̀nà ti gbogbo ìlú Dọ̀pẹ̀mú olóyè Kasim ọmọ ìyá àjẹ́ ló dúró tì gbágbágbá ọmọ ìyá Tinúkẹ́ Ọ̀kàrà ní Ìlọ̀jẹ̀ ẹ̀rí pé ó dúró ti Àyọ̀ká gbágbágbá bẹ́ẹ̀ l'Àyọ̀ká yí aṣọ yẹn ní mẹ́sàn-án mẹ́wàá ló yí lónìrànràn mo ti sọ fún yín pé eégún ńlá tó tóbi tá a yí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára àwájú jẹ́ kọ́ mọ̀ ara mi ló tún fẹ́ faṣọ yìí ẹ̀rí ó ti tún di ẹlẹ́lọ́ọ́ ẹ̀rí ẹ̀dì rírú ẹ̀rí àti sọ fún yín pé àní èèrà nílé iṣẹ́ wa lóòótọ́ àwọn àyè tí ò lọ́mọ nú àwọn ohun tá a máa mú wá àwọn fọ́nrán tẹ́ ẹ máa rà tẹ́ ẹ máa tọ́jú sílé tí wọ́n máa wúlò fún yín ẹ̀rí Àyọ̀ká lè tún wò yìí pẹ̀lú àwọn oníbàtà
eégún ńlá lórí ẹṣin ni. ọmọ Àyọ̀ká lẹ́rí tó ń bọ̀ yìí òun ò gẹṣin tiẹ̀, Àyọ̀ká ńlá ìyẹn ló wà lórí ẹṣin. ẹ̀rí Àyọ̀ká ti tún gun ẹṣin. bẹ́ẹ̀ ni Àyọ̀ká ló ń dára àti òun pẹ̀lú alátìlẹyìn ẹ̀. ọmọ Ìyá Dolú Ọ̀kàrà ní Ìlọjẹ, ọmọ onígbẹ̀sàmàlẹ́ abígúnjẹ àbá ọ̀run igun dáa nínú ẹyẹ òrí bàtì ẹlẹ́lẹ́yẹ àwọn àgbà òkú làwọn sọ fún ní ààbò bí ìfẹ́ bá rí gúnkẹ́ máa ṣe gún lóore. ẹ tí ì rí nǹkan kan, ẹ gbádùn wa dọ́ba bí àṣà ayẹyẹ ọ̀gá àbí ẹ gbádùn wa, ẹ gbádùn wa, ẹ gbádùn wa. ìyẹn ni ti Abíọ́dún Ọ̀rọ́pọ̀ oyin lọmọ jọ̀ọ́jọ̀ọ́. bí mi ṣe ń sọ̀rọ̀ sínú fídíò tóun náà ń sọ̀rọ̀ sínú rédíò, àtúnjọ ń sọ̀rọ̀ sínú rédíò náà ni. ẹ pàtùn wa, ẹ pàtùn wa, ẹ tí ì rí nkẹkẹ. àwọn olóyè ọ̀jẹ̀lẹ̀yìn tí wọ́n dúró, àwọn tó jókòó, àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin náà wọ́n wà níkàlẹ̀. bó bá ti di pọ́jọ́ ti dé báyìí kálukú máa wá ara ro ni. torí àgàdàlẹ́rí tí Àyọ̀ká tó bẹ́ yìí ó dà lábala ewu iná yìí pàwòdì. ọ̀tún ìyá gan olóyè tuntun inú wọn dùn, ayọ̀ wọn kún, gbogbo wọn ni wọ́n ń jó ni wọ́n ń fò fáyọ̀. bí eégún bá ti jagbẹ́dá báyìí oríire tàwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni. ẹ̀rí ọmọ Àyọ̀ká àrò olóyè ìjó ni lẹ́sẹ̀. bẹ́ẹ̀ làwọn ìyá wa ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n jókòó làwọn náà ni wọ́n ń jó. gbogbo wọn pápátá ni wọ́n léégún béégún, wọ́n sì máa jó ní kọ̀ọ̀kan èjèèjì. wọ́n á máa wá gbàdúrà èyí tó bá ń ṣeré lọ́wọ́ kó lọ rí kó bọ̀ rí, tó bá pọ̀ àwọn náà wọ́n á lọ rí wọ́n á bọ̀ rí. bẹ́ẹ̀ ni akú ọdún akú ìyèdún series 3 òun lẹ̀ ń lùwò lọ́wọ́lọ́wọ́ báyìí, ọdún eégún ti ìlú Ọ̀tà. olóyè Sulaiman Ojúmọ́ olórí ọdẹ ti ìlú Orúbà Ọ̀tà òun náà wà lẹ́yìn Àyọ̀ká. mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re lẹ́yìn tí Àyọ̀ká tó ti ṣeré tán. ọ̀yá ìtàn bẹ̀rẹ̀ jagunjagun lẹ́rí tó jáde yìí, oníbìrì má tọrọ aṣọ. jagunjagun lẹ́rí tó ti jáde yìí, ẹ̀sùn mẹ́yìn bó ṣe dáa nìyẹn ti pọ̀ jù. a ti sọ fún yín lẹ́ẹ̀kan, jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀, ẹ ti lọ látẹ̀sí èwo lẹ mú bọ̀, ó dé ní ó dèjì. ọmọ àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ alọ́bọ̀. bẹ́ẹ̀ ni mò ń wo gbogbo àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ Yàyànká. bẹ́ẹ̀ ni ààrẹ gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀jẹ̀ olóyè Fàtáyà lé bí oṣù má farasin. ọmọ alápá àṣìlẹ̀ ọmọ àgùdà fi ní ìbọn ẹ̀fín ní àwọn gan wọn bẹ̀ ẹni bẹ́ẹ̀ kò ṣe ń ṣeré. ó ti di Agẹmọ báyìí. bàbá wàá rí i pé eré àṣedalẹ́ ni iná lẹ ti rí tí wọ́n ti ń tàn ní ẹyẹ yìí. Agẹmọ lẹ̀ ń wò yìí, ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ kí Agẹmọ ríbi ṣeré. ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ kí Agẹmọ ríbi ṣeré. mẹ́rin lọ́dẹ́ kàánú àwọn Agẹmọ yìí. wọ́n fẹ́ tó ení èjì ẹ̀ta lóní rẹpẹtẹ làwọn Àyọ̀ká mú ẹ rí i pé gbogbo ọmọ ń túyọ ni. bẹ́ẹ̀ ni ààrẹ tìlú Ìjàgbà Àdìsá àwọn àbójú ògún ló dúró tì gbágbágbá. Àdìsá Bánkọ́lé akú àdó ti akú ọdún akú ìyèdún. báwọn ọ̀dọ́ ìjẹ́ ṣe máa ń ṣe lóòrèkóòrè nìyẹn. gbégún bá ti ń ṣeré iṣẹ́ wọn ni láti máa bójútó gbogbo òkèèdè gbogbo ọdún tó bá jáde kí wọ́n lọ rí kí wọ́n bọ̀ rí, torí ẹ̀tí àwo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. ẹ̀rí Agẹmọ eléyìí lẹ́rí tó ń yí ẹni tó ń ṣí ẹni tó tún yí yìí.